Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́, wọ́n ní ìyá onífá, wọ́n ní wọ́n fi ohùn sílẹ̀ wípé bí wọ́n ṣe ń pariwo kí Queen Naomi padà wá sínú palace, kí Queen Naomi padà wá sínú palace, pé ìkan nínú àwọn ìyàwó bàbá wẹ̀rín ńlá wọn gbọ́dọ̀ fi palace sílẹ̀. Nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní Queen Naomi ò lè return o àfi tí ìkan nínú wọn tó máa fi palace sílẹ̀. Ipe so kan fi Queen Naomi sílẹ̀, kan jẹ́ kí Queen Naomi kan wà ní ibi tí wọ́n wà. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé àtìgbà tí ọ̀rọ̀ Stamby yẹn tó ti ṣẹlẹ̀ ní Ìbàdàn, àtìgbà yẹn ni Queen Naomi ti go so low tó jẹ́ pé wọ́n gbé ojú wọn sórí social media nítorí pé ikú àwọn ọmọ yìí ó kà wọ́n lára gan. Ọ̀rọ̀ yìí dùn wọ́n gan. Ọ̀rọ̀ yìí náà dẹ̀ dùn bàbá wẹ̀rín ńlá náà. Ṣùgbọ́n a ti wà lẹ́nu ọ̀rọ̀ pé ó yẹ kí Queen Naomi padà wá sínú palace láti wá ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olórí. Gbogbo àwọn ènìyàn náà ti ń wo wájú, náà ti ń wo ẹ̀yìn lórí ọ̀rọ̀ kí Queen Naomi padà wá sínú palace. Ó ń ká àwọn èèyàn lára, ó dẹ̀ ń ká kábíyèsí lára gan nítorí pé bàbá wẹ̀rín ńlá gan wọ́n miss Queen Naomi nínú palace. Ẹ̀yin èèyàn lé, àtìgbà tí Queen Naomi tí wọ́n ti kúrò nínú palace, ẹ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá wẹ̀rín ńlá. Oríṣiríṣi nǹkan la gbọ́ pé ó ń ṣẹlẹ̀. Mélòó la fẹ́ sọ? Mélòó la fẹ́ wí? Ṣùgbọ́n wọ́n ní ìyá onífá ní Queen Naomi ò lè return o àfi tí ìkan nínú àwọn sísí wa gbogbo ìtàn bá kúrò nínú ààfin. Ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe ìyá onífá nìkan náà sọ, wọ́n ní àwọn seers gan ti sọ ọ̀rọ̀ yìí. Recently ni a gbọ́ wípé kábíyèsí lálàá. Wọ́n ní nínú àlá tí wọ́n lá, wọ́n ní wọ́n rí màmá wọn. Pé màmá wọn sọ fún wọn pé kí ni bàbá wẹ̀rín ńlá ń dúró ṣe. Pé kí wọ́n mú ìyàwó wọn padà sí inú palace. Ẹ̀yin náà dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ní àwọn òrìṣà òkè ń sọ. Pé ṣe ni àwọn òrìṣà òkè ń sọ. Pé Queen Naomi ò ní choosing one. Pé lóòótọ́ kábíyèsí lè ní àwọn ìyàwó tó pọ̀ o. Pé ṣùgbọ́n ìkan ṣoṣo èyí tí kábíyèsí yàn tó jẹ́ pé àwọn òrìṣà òkè yàn fún wọn ò ní Queen Naomi. Recently la gbọ́ pé bàbá wẹ̀rín ńlá wọ́n kúrò ní inú ààfin, wọ́n lọ bá Queen Naomi nítorí pé ẹ̀yin náà mọ̀ wípé Queen Naomi wọ́n sí nínú palace, ẹ̀kọ̀ọ̀kan náà máa ń wá sí inú ààfin. So bóyá bàbá wẹ̀rín ńlá miss wọn lọ́ fi lọ sí ọ̀dọ̀ wọn láti lọ rí wọn àti láti lọ rí ọmọ wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n ní ìsìn nǹkan tá à ń gbọ́ ni pé gbogbo àwọn elder, àwọn ODUDUA council, gbogbo ọ̀nà ní pé àwọn fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ mọ̀ pé ilé ayé yìí ó lágbára fún àwọn èèyàn wa? Ẹ wo ìgbà tí wọ́n gbé wàhálà dìde sí Queen Naomi, tí wọ́n ní Queen Naomi ó ń disturb àwọn nínú palace, kò jẹ́ káwọn sùn, àdúrà àwọn ò jẹ́ káwọn sùn, tí wọ́n gbógun ti Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ogun tí wọ́n gbé dìde òun ló fa kí gbogbo àwọn àǹtí wa gbogbo ìkan máa jáde síta lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé wọ́n láwọn ò fẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Recently la gbọ́ tí wọ́n ní àǹtí wa ní pé frame tó ń gbé kúrò ní ibi tí bàbá wẹ̀rín ńlá gbé sí nítorí bàbá wẹ̀rín ńlá máa ń wo picture Queen Naomi ní gbogbo ìgbà táwọn bá ti wà pẹ̀lú bàbá wẹ̀rín ńlá ni. Ó tún tẹ̀síwájú pé òun gbé frame yẹn kúrò nítorí pé bàbá wẹ̀rín ńlá wọ́n máa ń fi orúkọ Queen Naomi pe àwọn. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi òun ni wọ́n ń sọ. Even gan, ẹ̀yin náà mọ̀ wípé wọ́n ní àwọn olórí wọn ń dáná fún bàbá wẹ̀rín ńlá o. Wọ́n ní Queen Naomi nìkan náà máa ń so oúnjẹ fún bàbá wẹ̀rín ńlá. Ìfẹ́ tí Queen Naomi àti kábíyèsí jọ ṣíà kì í ṣe ìfẹ́ kékeré rárá. Ìfẹ́ tó lágbára ni. Ní ìsìn wọ́n ti lọ, wọ́n ti padà. Wọ́n ń sọ ní ìsìn pé àwọn fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace. Tí Queen Naomi ò bá padà, wọn ò ní rí solution sí ọ̀rọ̀
àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin. Ṣùgbọ́n right now wọ́n ní ìyá onífá ní láyéláyé Queen Naomi ò lè padà wá àfi tí ìkan nínú àwọn olórí tó bá kúrò nínú ààfin bàbá Erin ńlá. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé oríṣiríṣi ni wọ́n ti sọ lórí ọ̀rọ̀ Queen Naomi wípé tí wọ́n bá padà sí inú palace yẹn wípé àwọn òrìṣà òkè wípé inú wọn ò ní dùn wípé so wọ́n ní láti padà wá sí inú palace bàbá Erin ńlá nítorí wọ́n jọ ní destiny pọ̀ ni. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Gbogbo ìgbà tí kábíyèsí bá wà lọ́dọ̀ Queen Naomi wọ́n ní inú àwọn máa ń dùn. Wọ́n ní mo ṣe gist kan tán ní lánàá àbí bóyá 2 days ago tán ní bàbá Erin ńlá ní bí Queen Naomi ò ṣe sínú palace yẹn ṣe ló dàbí ẹ̀ ń pè nǹkan kan miss nínú ayé àwọn. And it's true. Ìyàwó wọn ni. Àwọn àti Queen Naomi wọ́n share a lot of things together. So ìtorí ìdí èyí wọ́n ní gbogbo àwọn elders àti àwọn Odùduwà council wọ́n ní kí Queen Naomi wọ́n padà wá sí inú palace pé nítorí àwọn òrìṣà òkè wọ́n fẹ́ kán wà nínú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú fún bàbá Erin ńlá o kí ìyàwó wọn lè padà wá sí inú palace láyọ̀ àtàlàáfíà. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ ní àníyàn mo kí yín o. Elédùmarè ọba láàánú á tẹ́wọ́ gbà. Gbogbo ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé gbà àwẹ̀ náà tó jẹ́ pé ẹ fẹ́ gbà Ọlọ́run á fún yín ní oore ọ̀fẹ́ àti ṣe. Ẹ̀yin èèyàn lé orúkọ mi ò yí padà o bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí mi ò bá kábíyèsí gbé inú palace. Máṣọ́lá ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist a máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gbogbo ẹ̀yin tí a ti gbé orúkọ yín síta fún prize giveaway ẹ máa gbáradì ní agbára Ọlọ́run by 15th of April ẹ máa gba prize giveaway yín. Ẹ wo orúkọ yín lórí gist tí mo post yìí tí ẹ bá ti send account number yín ẹ send account number yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín àti ẹ̀yin tẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí o ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV love you all.